Africa Content TV. Allahu Akbar! Wọ́n sàn kírun sí wọ́n kírun sí. Allahu Akbar! Assalamu alaikum! Ó wá jíṣẹ́ wàhálà báyìí. Ọjà ara yìí sọ̀kalẹ̀ rárá. Ẹyẹ gáàjì mẹ́rin. Allahu Akbar! Allahu Akbar! Assalamu alaikum wa rahmatullah. Nǹkan tó bàbá wa sí ìlú rẹ̀. Báwo wọlé tó? Ẹ̀sọ́ àjọ wa ni. Láti ẹ̀tì. Oya ewe àti ajá wéwá ọ̀nkọ́ọ̀tì ni o. Oya jáde oya. Ó ti ṣe mọ́ ra láti ilé jọ ní. Fọ́ fẹ́ bàjá ní. A ní sùúrù náà.